kí lẹ̀ ńlá kọjá máa ti wà lórí afẹ́fẹ́ mà. Tí mo là ṣe ti èyí ṣe ni mo ná ìyàwó ó tún wá ìyàwó kan ó tún wá mọ́ ọmọ ìyáálé olórí ó tún wá mú lọ sí ọ̀dọ̀. Màmá mi àmà gbọ́ yín dáadáa àmà gbọ́ yín dáadáa ma. Àní ọmọ mi kan fẹ́yàwó kí n fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n burú níṣẹ́ ni wọ́n ń ṣe rádaràda ó ṣẹ̀ṣẹ̀ wàá fẹ́ kan ọmọ níṣẹ́ lọ́wọ́ kódà ó tún ní gbé ọkọ ṣùgbọ́n wá mú ọmọ ìyálé tó ti kó lọ́dọ̀ rẹ̀ wá mú lọ sí ọ̀dọ̀ rẹ̀ èsè nílùú ìyàwó látijọ́ tó ti mú ọmọ débẹ̀ nílùú ìyàwó ó ti wá sùn mí ẹgbàá mi mọ̀ràn kí ni kí n ṣe. Ẹ ṣe mà ẹ̀yin nìyẹn ọkọ. Hello. Mo lẹ́yìn nìyẹn ọkọ mà. Wà á mọ tí mo ṣe èdè o. Àní ṣé ń gbọ́ mi mọ́mì ṣé ń gbọ́ mi màmá. Mo ń gbọ́. Mo lẹ́yìn nìyẹn ọkọ mà. Èmi nìyẹn ọkọ o. Ẹ ṣe ọmọ yín ti fẹ́ tó mélòó kó tó ní kó fi obìnrin alálùbáríkà yìí. Wàláì ó ti fẹ́ tó mẹ́ta. Mẹ́ta. Ìkan lára àwọn ọmọ ẹni yẹn ló wá mú lọ sọ́dọ̀ arábìnrin yìí. Bẹ́ẹ̀ni. Ṣóbìnrin lọmọ tó mú lọ yẹn. Ọkùnrin ni. Tó jẹ́ pé ìwà àyà wọn làwọn ọmọ ète ló ti fi káwọn ọmọ débi pé wọ́n wá dọ̀ mí sápárà bá tààrà gbó tó jẹ́ pé mi wojú ọmọ ó tún wá lọ́rọ̀ yìí pé ìbí mọ́ sí àjà àwọn mò mọ́ fáwọn ní bàbá àti ẹ̀wà jẹ. Màmá mi wípé mo burú. Màmá mi bẹ́ẹ̀ ni mo dá yín lò. ẹ farabalẹ̀ ọmọ ìyáálé tán mú lọ sọ́dọ̀ ìyàwó tuntun yìí sọ́dọ̀ yín ló wà tẹ́lẹ̀ mà. Wọ́n ti gbọ́dọ̀ mi rí ó sì kó wọn kó lọ́dọ̀ mi. Àwọn míì náà wà lọ́dọ̀ mi o ó sì kó wọn kó lọ́dọ̀ mi. Sọ́dọ̀ yín ni wọ́n gbà dọ́dọ̀ ìyàwó tuntun yín mà. Rárá ọ̀dọ̀ tèmi kọ́ ọ̀dọ̀ ìyá wọn ni o. Ló gbàdé ọ̀dọ̀ mi kọ́. Ṣé kan ni wọ́n mú lọ sọ́dọ̀ arábìnrin àbí méjì inú ọmọ ìyálé? Ìkan ni wọ́n mú lọ bẹ̀. Ìkan yẹn náà dẹ̀ ti dàgbà dáadáa ó tó ọmọ ọdún mélòó? Ó tó ọmọ ọdún 14. Ok látìgbà tó ti wá débẹ̀ wá lọmọ yín ti ń lu obìnrin yẹn. Bẹ́ẹ̀ni. Kò dẹ̀ kí ń lù tẹ́lẹ̀ kò kí ń lù tẹ́lẹ̀. Kéèlù wọn jọ bá wọn ara wọn tẹ́lẹ̀. Sárábìnrin yẹn ti bímọ fún. Kè bímọ o. Kò tí ì bímọ. Ó ní ọmọ tí ìbímọ pé òun tí ì níjọ ọmọ lára rẹ̀. Èmi sì sọ fọmọ pé kó gbogbo àwọn àbúrò pẹ̀lú ẹni kó lóyún fọmọ. Kó àwọn fẹ́ ọmọ. Ẹ ṣe arábìnrin yẹn ṣe sísí ni. Ìgbà tó débẹ̀ lọ kọ́ sẹ̀sẹ̀ wá ń ṣe nǹkan rí ń ṣe nǹkan rí. Ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ farabalẹ̀ mọ́ mi ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ dẹ̀ pẹ́ fún wọn pẹ̀lú agbára Ọlọ́run ẹ pẹ́ fún wọn pẹ̀lú agbára Ọlọ́run ẹ farabalẹ̀ gbọ́ mi báyìí mà. Ṣé arábìnrin tá à ń sọ̀rọ̀ rẹ̀ ṣé adélébọ̀ ni àbí sísí? Rárá o adélébọ̀ ni o oyún mistake ló ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá mọ̀ pé ṣiṣẹ́ rẹ̀ kó tó mọ̀ ṣe. Kó tó wá pàdé ọmọ ti yín. Kó tó wá pàdé ọmọ mi. Iṣẹ́ wo lọmọ yín ṣe mà? Mọ́tò ni. Ṣé mo gbọ́ orí sàárè ni àbí kí ló ṣe tó fi ń ná ìyàwó ẹ̀? Èèmọ̀ ọkàn burú ni. Ọkàn burú ni. Ó burú ni ó sì ti sú mi. Ẹ ṣé àwọn òbí arábìnrin yẹn mọ̀ yìí pé ọmọ yín máa ń nà ṣé wọ́n mọ̀? Àwọn mọ̀ kódà ìyá àyàwó ṣe ẹ̀dá tó jẹ́ wípé ọ̀rọ̀ tuntun kódà tó lùkàn kódà mo sọ fún ìyá àyàwó pé ẹ ti ya wèrè ni ẹ kí fún nígbà tí èsè pẹ̀lú èmi tòótọ́ ẹ kí fún. Débi fọ́ọ̀mù tún lọ sí àìtò tó tún mú ó tún wà sọ fọ́kọ ó lóun ò mú ó tú dànù ó ń yọ lẹ́nu mo ní o jẹ́ kó sọ fún mi. Màmá mi màmá ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ àfojú ẹ̀mí wò ṣé ń gbọ́ mi mà ẹ jẹ́ àṣe báyìí ọ̀rọ̀ yẹn pín sọ̀nà méjì ẹ jẹ́ kọ́kọ́ fojú ẹ̀mí wò ná kí ó tó di kí màá wá tọpa bọ̀ gangan bó ṣe kí n tọpa bọ̀. Màmá mi ṣé irú ọmọ yín tó jọkùnrin ṣé ẹ lè mú wá sọ́dọ̀ mi? Kì í sọ ọmọ kékeré àgbàlagbà ni kò ní táì. Wọ́n lè wá. Wọ́n lè wá. Ṣé rí ó pín sọ́nà méjì kí ni nǹkan tẹ́yìn rò kó fà á tó fi ń na arábìnrin yẹn tí ó dẹ̀ kí ń nà tẹ́lẹ̀ nígbà tọmọ yẹn dénú ilé yẹn mà? Nọ́mbà 1 èmi fojú wò torí wípé ìyáálé rẹ̀ kì í dagbóhùn ọlọ́sùn ni òfin ọ̀fẹ́ lòdì tó ti yé kò fẹ́ kó fẹ́ lòdì ojú tèmi ti wò nù bí ẹ̀ bá wà ń bọ̀ mi ò sọ̀rọ̀. Ẹ ṣé mọ́ mi màmá mi ẹ jẹ́ kí n wá tọ̀pá bọ̀ báyìí ẹgbẹ́ àgbékalẹ̀ tí mo fẹ́ sọ yìí màmá bí tẹ́ ẹ parí ọ̀rọ̀ sí yẹn tí mo ti fẹ́ mú un pé
ọlọ́sùn ni kò ní fẹ́ kó fẹ́ ìyàwó mi, ẹ máa gbọ́ tèmi mà. So ti yé yín, èmi tí mò ń bá yín sọ̀rọ̀ náà ọmọdé ọlọ́sùn lèmi náà, ẹ máa gbọ́. Kìí ṣe pé ilé ọlọ́sùn tó jẹ́, kìí ṣe pé ọmọ ọlọ́sùn tó jẹ́ ìní ò jẹ́ kó jẹ́ pé kò fẹ́ kí ìyàwó òun, ọkọ òun kó fẹ́ ìyàwó míì. Gbogbo obìnrin tó wà lókè èpẹ̀ láyé tẹ́ ẹ jẹ́ ìyá wa, iná ọ̀lẹ́ kì í fẹ́ kán fẹ́ ìyàwó lé yín mà. Ìyẹn ti wà látètè kọ́ ṣe. So ti yé yín mọ́mì, ẹja fìyẹn lẹ̀ bẹ́yẹn mọ́jà tọ̀pá bọ́jú, àkàrà ti mọ̀ yẹn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa. Àkọ́kọ́ nìyẹn mà. Ṣé wá rẹ́lẹ̀ kejì tó wà ń bẹ̀? Gbogbo lò tí mo fẹ́ sọ yìí o. Ìwọ tó jọ́kùnrin, ayé rí ò ní bàjẹ́, nǹkan ò ní ṣẹ̀mí ẹ o. Ìgbésí ayé rí ò ní dàrú o. Gbọ́ o, kó o fẹ́ kàn mọ́ ṣe marriage, ó bẹ́tà ju kó o ṣe marriage kí ìgbésí ayé ẹ má nítumọ̀ lọ. Torí ẹni tí ìgbésí ayé ò bá nítumọ̀, marriage ẹ gbọ́dọ̀ nítumọ̀ o. Ẹni tí ìgbésí ayé ẹ bá ṣe pé ó ti dorí kodò, kọ́lọ̀ mọ́ jáde láwọlé sùn, lọ bẹ̀rẹ̀ látòrí marriage rẹ. So ṣì nọ́mbà ọkọ mú ni àbí nọ́mbà ìyàwó, ṣé òun wá èmi ni? Ilé láti kẹsàn-án ròde ẹ̀ṣẹ̀ yẹn lé ní. Ẹlẹ́ẹ̀kejì wá leléyìí, ẹlòmíì ṣe kò ní ọpọlọ ìyàwó kan, kátà sọ pé ó fẹ́ ìyàwó méjì. Mo ti ń sọ yẹn tipẹ́. Ọmọkùnrin tán mú lọ sínú ilé yẹn kò yàtọ̀ sí wípé ìyáálé náà ló wà nínú ilé. Ìdààmú ò ní tọ́ sí yín. Àmín. Àmín. Màmá ẹ farabalẹ̀ mà. Kò yàtọ̀ sí pé ìyáálé náà ló wà nínú ilé. Ó lè bá arábìnrin yẹn ṣorogún, ó tún wá jọ́kùnrin, kódà kó jóbìnrin. Tí ò bá ní gbà fún arábìnrin yẹn kò ní gbà, orogún yìí ó tiẹ̀ fẹ́ lágbára díẹ̀, kódà wọn ò nara wọn gbà míì tí ọkùnrin yẹn ó dé, tí ó rí i pé ọmọ ìyáálé obìnrin àtìyàwó òun ti nara wọn. Ọwọ́ akubi tí ó jà sí, tí yóò kọ́ mẹ́ lọ́mọ ni, àbí yóò léyàwó bọ́ta. Nípa ìdí èyí, tí wàhálà bá wà nílẹ̀, mọ́wùlẹ̀ fa wàhálà lẹ́sẹ̀ náà, ṣebí ká ti gbélé ayé ni, àbí bẹ́ẹ̀ kọ́? Ká ti gbábẹ́ sánmọ́ Ọlọ́run ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Máa tó o bá ti mọ̀ pé o ò tó lé débẹ̀, kìí ṣe kó o fọ́nú. Ọlọ́run fẹ́ kárísímà yẹn ni láti kó ìyàwó méjì sábí òrùlé kan náà. Ìyàwó kan gan tó ń rún lẹ́nu gan, o tí ìrírún tán náà. Àkọ́kọ́ nìyẹn. Tó bá ti jẹ́ pé ọmọ ìyáálé yóò fẹ́ mú sọ́dọ̀ fún ìyàwó rẹ tó o ṣe fẹ́, tó bá ti jẹ́ pé yóò mọ dá wàhálà sílẹ̀, wọn èèna búrẹ́dì ẹ̀, mọ́ wulẹ̀ gbé ìgbésẹ̀ yẹn rárá. Mọ́ dán wò rárá pé kí ọmọ ìyáálé yẹn máa bọ̀ lọ́dọ̀ ọmọ ìyàwó. Ọmọ yẹn náà pọ́síbù, ìyá ẹ̀ náà ló máa jọ gbọ́ nǹkan tí màmá ẹ̀ sọ ń sìn. Ẹjọ́ ọbú ni ó mọ rò fún ìyá ẹ̀. Bóyá ìyá rẹ̀ tó wá kọ̀, bóyá kò tó wá rí ibi ire sọlẹ̀ sí, bóyá rìn kí ìgboro ayé ni, tí wá nẹ́tíwọ̀kì kí. Ìwọ́dẹ̀ ní ìgbésí ayé tí ẹ dá ó tó nítumọ̀ tó ti rì márìn tí ẹ. Ó wá mọ́mọ́ ẹ̀ sọ́dọ̀, ẹjọ́ ọbú náà ni ó mọ rò fún ìyá ẹ̀ náà. Pàápàá tó bá ti já fún ìyá ẹ̀ jẹ. Ṣé yóò fẹ́ràn ẹ̀jù, ṣé ó máa fẹ́ràn ẹ̀jù yẹ́ ẹ̀ lọ ni? Ṣé òun wá èmi ni? Àyàndélé ọ̀jọ̀ lọmọ láti ilẹ̀ kó wá sọ sí pé àwọn ọmọ ẹ̀ ń sìn wọ́n fẹ́ràn jù ya wọn lọ. Ṣé ọ̀pọ̀ tẹ ṣubú ń léèwẹ̀ nìyẹn? Sorry, ṣé ọ̀pọ̀ ṣubú ń léèwẹ̀ nìyẹn? Èèyàn lóṣù mẹ́sàn-án nú èèyàn. Oṣù mẹ́sàn-án. Oògùn fẹ́ wo lójú yẹn lọ́nà? Ó yí nínú omi ara rẹ̀, nínú ẹ̀jẹ̀ ara ẹ̀. Tẹ́ ẹ bá rí ọmọ tó hètì yẹ ẹ lọ wá dáadáa tí ó bá lọ́wọ́ ayé nú, torí ayé wà ìbà lórí ètò. Mojúbọ Ọlọ́run àṣẹ̀dá látara yín. Tí ó bá lọ́wọ́ ayé nínú, a jẹ́ pé ìyá yẹn nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ni ìyá lọ́mọ òṣè ní fẹ́ràn ìyá ẹ̀. Màmá ẹni arákùnrin yóò lè wá, ètè mi ó sọ leléyìí, ètò yìí ti la àgbáyé já, Ọlọ́run ló dẹ̀ ṣe bẹ́ẹ̀. Arábìnrin yẹn náà tó náà bá ń gbé tò lálẹ́ yìí, má jẹ́ kí ọkùnrin yẹn nà ẹ́ pa o, má jẹ́ kó nà ẹ́ pa o, fún àǹfààní ara ẹni, má sì jẹ́ kó dá àìsàn sí ẹ ní àgọ́ ara. Ìgbéyàwó tó bá ti mú nínà dání kò lè fly. Ilé olórogún lè tó tẹ bá ṣe ń darapọ̀ mẹ́tò yìí. Prince 89.7 FM lẹ́ ń gbọ́ nínú Kulọ́lá lọ́mí àmọ̀lé ni. Babátúndé
Balógun lórúkọ mi, ẹyinjú Elédùmarè. Èmi tí Ọlọ́run aṣẹ̀dá ò fi sílẹ̀ nígbà kankan. O wojú ọbẹ̀ kó mú yán ni. Ẹ wojú ọbẹ̀ kẹ́ mú yán.